Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú tí a rí gbà láti wà ní ilẹ̀ alààyè ní ọjọ́ òní. A dúpẹ́ wípé alààyè nìkan ni ó lè yin orúkọ yín. A dúpẹ́ wípé ẹ̀yin ni ọba alààyè, ẹ kìí ṣe ọba àwọn òkú. A dúpẹ́ wípé ọkàn alààyè tí ẹ ṣe wá ní òwúrọ̀ yìí, ẹ fún wa ní ẹ̀mí ìyè láti fi fògo fún orúkọ yín. Olúwa, ẹ gbọ́ ọpẹ́ wa, a tóbi jùlọ, ẹ gba ẹ̀yìn wa. Kábíyèsí ọba onítẹ̀ ògo, a gbàdúrà fún àánú, a gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀. A mọ̀ wípé gbogbo wa ni òtòṣe ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n a gbàdúrà wípé ẹ ó fi àánú dáríjì. Kábíyèsí, ẹ fàánú dáríjì, ẹ fàánú dáríjì ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ àti ẹ̀ṣẹ̀ gbangba. Ẹ fàánú dáríjì ẹ̀ṣẹ̀ èrò àti ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ sísọ. Ẹ fàánú dáríjì ẹ̀ṣẹ̀ iṣẹ́ tí ò mú ògo Ọlọ́run, tí ò mú inú Ọlọ́run dùn. Olúwa, a gbàdúrà fún ẹ̀mí mímọ́ láti sá fún ẹ̀ṣẹ̀, láti sá fún ìkẹ̀kùn ẹ̀ṣẹ̀ àti ìbẹ̀bẹ̀ ẹ̀ṣẹ̀, láti rìn déédéé gẹ́gẹ́ bí ẹ̀yin Ọlọ́run wa ṣe jẹ́ pípé. Olúwa, ẹ kọ́ wa mọ̀ ṣe. Olúwa, a gbàdúrà fún ìtọ́ni, a gbàdúrà fún ìpèsè. Olúwa, ẹ̀yin ni oníbọrẹ, ẹ̀yin ni ọba tí ó pọ̀ ní àánú àti ìbùkún. A gbàdúrà wípé ẹ ó ṣí fèrèsé ọ̀run lé wa ní orí ní ọjọ́ òní, wípé nínú lílọ bíbọ̀ wa ẹ ó bùkún fún iṣẹ́ ọwọ́ wa. Olúwa, gbogbo làálàá wa, gbogbo ìgbìyànjú wa, ẹ ò ní jẹ́ kí ó já sí asán. Olúwa, ẹ ó ràn wá lọ́wọ́, a ò ní kú sí ọ̀nà bí èéfín, a ó rìn ní ọ̀nà déédéé. Olúwa, ẹ ó ṣamọ̀nà wa, ẹ ó pèsè fún àìní wa. Olúwa, ẹ ó jẹ́ kí a kó èrè oko délé. Olúwa, ẹ ó jẹ́ kí a rí àánú yín àti ìbùkún yín ní ilẹ̀ àjèjì. Ẹ gba ọpẹ́ wa, ẹ gba ẹ̀yìn wa, ní orúkọ Kristi ni a gbàdúrà. Àmín Jésù. Hallelujah ló mú mi gòkè, mo dúpẹ́. Hallelujah ló mú mi gòkè nínú ewu. Hallelujah ló mú mi gòkè má wọn ọ̀tá lọ́wọ́. Hallelujah ló mú mi gòkè odò. Hallelujah ló mú mi gòkè, mo dúpẹ́. Hallelujah ló mú mi gòkè nínú ewu. Hallelujah ló mú mi gòkè má wọn ọ̀tá lọ́wọ́. Hallelujah ló mú mi gòkè odò. Bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ó bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi ó yá gágá, ara mi ó yá gágá. Bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi ó yá gágá, ara mi ó yá gágá. Bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi ó yá gágá, ara mi ó yá gágá. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa, àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa o. Àwa tó ń fojoojúmọ́ rí oore ọ̀fẹ́, àwa tó ń fìgbà gbogbo rí àánú gbà o. Àwa tójú ò tì rí, tójú ò ní tì láéláé. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa, àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa, àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa o. Àwa tó ń fojoojúmọ́ rí oore ọ̀fẹ́, àwa tó ń fìgbà gbogbo rí àánú gbà o. Àwa tójú ò tì rí, tójú ò ní tì láéláé. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa. He's a miracle working God. Hallelujah. He's a miracle working God. Oh yes. He's the Alpha and Omega. He's a miracle working God. Hallelujah. He's a miracle working God. He's a miracle working God. He's the Alpha and Omega.
ṣé El Shaddai ni o, bẹ́ẹ̀nìyàn ti pọ̀ tó nílé ayé, ẹ rántí mi. Ẹ ṣé olóore wa o, ẹ ṣé El Shaddai wa o, bẹ́ẹ̀nìyàn ti pọ̀ tó nílé ayé, ẹ rántí wa. Ẹ mà ṣe ń wá, ẹ mà ṣe ń wá, ẹ mà ṣe ń wá. Ẹ ṣé bàbá, ẹ mà ṣe ń wá, ẹ mà ṣe ń wá, ẹ mà ṣe ń wá. Jésù wá o, bàbá ẹ ṣé o, ẹ ṣé o, ẹ mà ṣe ń wá, ẹ mà ṣe ń wá, ẹ mà ṣe ń wá. Ẹ bá mi gbéga o, ẹ bá mi bàbá o, oníṣẹ́ ìyanu ni o, àwa máa rí bí Ọlọ́run wa. Ẹ bá mi gbéga o, ẹ bá mi bàbá o, oníṣẹ́ ìyanu ni o, àwa máa rí bí Ọlọ́run wa. Hallelujah. Ẹyin Olúwa lógo, ògo f'Olódùmarè. A dúpẹ́ fún àánú tí a rí gbà. Ẹ jẹ́ kí a wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ ní òwúrọ̀ yìí. Àkọlé ìwàásù tòní òun ni bí a ti ń dojúkọ kí ni failure, bí a ti ń dojúkọ kí ni loss náà, àìní, no not loss náà, àìní. Bí a ti ń dojúkọ ìtìjú àti àìríṣe or something like that. Ẹ má bínú, mo ń try láti túmọ̀ loss àti failure láti before ẹ̀ sí Yorùbá, ṣùgbọ́n kókó tó wà níbẹ̀ ni pé bí a ṣe lè dojúkọ àwọn ìpèníjà, àwọn ìtìjú tàbí ìdojúkọ tàbí àìní tàbí àìríṣe, ṣe understand? So gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ ohun tí ó ba ọmọ ènìyàn, yálà ọkùnrin tàbí obìnrin, onígbàgbọ́ tàbí aláìgbàgbọ́, gbogbo wa gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara là ń rí oríṣiríṣi ìdojúkọ, torí ayé tí a wà yìí ayé ogun ni. Gbogbo wa ni a ní oríṣiríṣi ohun tí a ń bẹ̀bẹ̀ fún. Gbogbo wa la ní oríṣiríṣi ohun tí a lérò wípé yóò dára jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n tí ò dáa. Ṣùgbọ́n báwo ni a ṣe lè dojúkọ àwọn ohun búburú yìí tí à ń dojúkọ yìí tàbí tí ó ń dojúkọ wa? Báwo ni a ṣe lè rí wọn, tí a lè borí wọn, tí wọn ò ní borí wa? Ìyẹn ni pé gẹ́gẹ́ bí onígbàgbọ́, ó ní irú ọkàn tí Ọlọ́run fẹ́ kí a fi gbé ìgbésí ayé wa. Ìyẹn ni ọkàn tí ó ní ìfaradà. Ọlọ́run fẹ́ kí a ní ọkàn ìfaradà, kí a ní ọkàn pípé tí ó dúró ṣinṣin nínú ọ̀rọ̀ Ọlọ́run àti nínú kí Ọlọ́run fẹ́ kí a fi gbogbo ọkàn wa lé òun fúnra rẹ̀, nítorí tí a bá rí wípé Ọlọ́run nìkan ni ohun tí a ò lè ṣaláìní, ìyẹn ni pé tá bá ṣaláìní ohun rere kan nínú ayé yìí, a ò ní jẹ́ kí ó fa
ìrẹ̀wẹ̀sì ọkàn. Ìyẹn ni pé tí Ọlọ́run bá wà pẹ̀lú wa, tí a bá rí wípé a ní Kristi, gbogbo ohun tí a bá lè pàdánù, kò sí ohun tí a lè pàdánù nínú ayé yìí tí ó lè fi wé Kristi Olúwa àti Ọlọ́run wa tí ó wà pẹ̀lú wa. Nítorí gbogbo ayé yìí ni yóò wọ̀ mí, gbogbo ayé yìí ni yóò ṣègbé. Ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe ìfẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn, irú àwọn ẹni bẹ́ẹ̀ ni wọn yóò gbé ayé àìnípẹ̀kun. Irú àwọn ẹni bẹ́ẹ̀ ni yóò rí ìgbàlà wípé nínú ẹ̀sìn tòyìnbó a ti ka ìwé Jóòbù àti ìwé Ábákùkù. Nítorí àkókò a ò ní lè ka gbogbo ẹ̀ tán lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a tiẹ̀ fi ẹnu bà ẹyọkan àbí méjì nínú ẹ̀. Ẹ jẹ́ kí a wo ìwé Ábákùkù orí kẹta. Ìwé Ábákùkù orí kẹta, ẹsẹ̀ kẹtàdínlógún di ìkọkàndínlógún. Ó wí báyìí wípé Olúwa Ọlọ́run rẹ ní agbára. Ìwé Ábákùkù orí kẹta. Ó ní báyìí: bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ tanná, tí èso kò sì sí nínú àjàrà, tí iṣẹ́ igi ólífì yóò jẹ́ àṣedànù, tí àwọn oko kì yóò sì mú oúnjẹ wá, tí ọ̀wọ́ ẹran kì yóò sì sí ní ibùsọ̀ mọ́. Síbẹ̀ èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Olúwa Ọlọ́run, òun ni agbára mi, òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín. Lórí ibi gíga mi ni yóò sì mú mi rìn. Yẹn ni pé Ábákùkù ó pinnu wípé nínú rírí jẹ, nínú àìrí jẹ, nínú rírí ná àti rírí lò, àti nínú ìgbà ìpọ́njú, òun yóò ṣe kíni o? Òun yóò dúró ṣinṣin láti rí pé òun yin Olúwa lógo. Òun ò ní rí ìgbà ìpọ́njú gẹ́gẹ́ bí ìgbà ìfàsẹ́yìn kúrò nínú ìgbàgbọ́. Ìgbà ìpọ́njú ò ní jẹ́ ìgbà tóun yóò mú Ọlọ́run lékè, tí òun yóò pa ọ̀rọ̀ Ọlọ́run tì, tí òun yóò wá máa rìn nínú ara. Nítorí kíni o? Ọlọ́run kan náà òun ni yóò máa jẹ́ Ọlọ́run òun. Ohunkóhun tí Ọlọ́run bá mú wá, òun yóò kà sí àmúwá Ọlọ́run. Ó jẹ́ kókó kan tí àwa onígbàgbọ́ tí a lè ṣe àfarawé láti ara àwọn ará wa ẹlẹ́sìn Mùsùlùmí. Yẹn ni pé ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí Mùsùlùmí, wọn ò lè sọ ju àmúwá Ọlọ́run ni, ìfẹ́ Ọlọ́run ni. So ó jẹ́ ohun tí a ní láti kọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. A ò gbọ́dọ̀ rí wípé àwọn ẹbí bàbá mi tàbí ẹbí ìyá mi kan tàbí ogun ìdílé òun ni ó kọlù mí. A gbọ́dọ̀ rí gbogbo ohun tí a bá rí gẹ́gẹ́ bí ìdojúkọ, gẹ́gẹ́ bí àmúwá Ọlọ́run. Tá bá dẹ̀ rí gẹ́gẹ́ bí àmúwá Ọlọ́run, a ní láti ṣe kíni? A ní láti ṣe àyẹ̀wò ara wa ká rí wípé ṣé èmi náà ò ní ọwọ́ nínú ìdojúkọ yìí. Gẹ́gẹ́ bí ìwé Pétérù ṣe sọ ní ìwé Pétérù kínní orí 4 ẹsẹ̀ 14 dé ìkọkàndínlógún. Pétérù kínní, 1 Peter. First Peter chapter 4 14-19. Ó wí báyìí wípé bí a bá ń gàn yín nítorí orúkọ Kristi, ẹni ìbùkún ni yín, nítorí ẹ̀mí ògo àti ti Ọlọ́run bà lé yín. Nípa tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ níbi, ṣùgbọ́n nípa tí à ń yìn lógo.
ṣùgbọ́n ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí apànìyàn. ṣàǹgbọ́ o. Yẹn ni pé ẹnikẹ́ni tí wọ́n bá mú pẹ̀lú pààtì ènìyàn tó fẹ́ fi ṣe oògùn owó, kó má sọ pé iṣẹ́ èṣù ni, tàbí kó ní ogun ìdílé ni. Kò ń ṣe ogun ìdílé o, àfọwọ́fà nìyẹn o. Ẹnikẹ́ni tó bá pààyàn, bóyá èèyàn méjì ń jà, ó wá dìídì ó lọ mú gò, ó wá fọ́, ó wá gún ẹnìkejì, ó wá fò ṣánlẹ̀ òkú. Má sọ pé iṣẹ́ èṣù kọ́, ìkà ni ẹ́, apànìyàn ni ẹ́. Ẹnikẹ́ni tí ó bá pààyàn kó má sọ wípé iṣẹ́ èṣù ni tàbí ogun ìdílé ni. Yẹn ni pé ìjìyà tí a lè kà gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí Ọlọ́run fẹ́ kí a ní ìfaradà fún, òun ni ìjìyà tó bá jẹ́ wípé à ń ṣe dáadáa, à ń ṣe rere, ṣùgbọ́n àwọn kan ṣubú lóhun burúkú, burúkú, àwọn ogun kan dé láìmọ̀dí. Irú yẹn la lè ní pé kí Ọlọ́run fún wa ní okunnú láti faradà. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ń jìyà gẹ́gẹ́ bí apànìyàn, Ọlọ́run ò ní ọwọ́ sí. Kò dẹ̀ ń ṣe tábà tó gúnyàn ní nǹkan, tábà ń lo ọ̀rọ̀ wa fi sọ ọ̀rọ̀ òdì sí ọmọnìkejì wa gẹ́gẹ́ bí apànìyàn ni Bíbélì kà sí. Torí Kristi ní ẹnikẹ́ni tó bá sọ wípé rákà, ìyẹn ni pé tó bá bú ọmọnìkejì ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ó ṣe kí ni o, yóò rí ọ̀run àpáàdì, ó wà ní bèbè àti rí ìparun àpáàdì. Ìyẹn ni pé tá bá fẹ́ sá fún ìparun ọ̀run àpáàdì, a ní láti ṣọ́ ọ̀rọ̀ ẹnu wa, a ní láti kó ẹnu wa, a ní láti kó ọ̀rọ̀ ẹnu wa, a ní láti kó ra wa ní ìjánu. Ó ní ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú yín jìyà bí apànìyàn tàbí bí olè. Ọmọ tí ò kí ń ṣe àgbàfọ̀ tó ń ká aṣọ wálé, ọjọ́ kan náà ni ọjọ́ gbogbo ni tòlè, ọjọ́ kan ni ti olóhun. Ìdí tá fi sọ bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ òbí ni ó wà nínú àwọn tí wọ́n ṣe kíni o, tí wọ́n ti ọmọ wọn síta láti lọ jalè wá sílé. Ọmọ tẹ́mọ̀ tí ò níṣẹ́ gidi lọ́wọ́, tó ń lo iPhone 17, iPhone 18, 19, 20, tó yẹ kẹ́ pé kẹ́ bá wí, kẹ́ béèrè ibi tó ti rówó, ẹ máa yìn pé ọmọ mi ti arrive, ọmọ mi ti make it, ọmọ mi ti cash out, ọmọ mi ti blow. Irú òbí bẹ́ẹ̀ kò fẹ́ ohun rere fún ọmọ rẹ̀. Irú òbí bẹ́ẹ̀ ó ń ṣe kíni o, ó ń sún ìparun ọmọ ẹ̀ síwájú ni. Bíbélì ní kí ẹnikẹ́ni nínú yín má ṣe jìyà bí olè, nítorí ní ìgbà tí ìjìyà náà bá dé, irú òní bíbẹ́ ò ní bá jẹ́. Ẹ jẹ́ ká rántí ìtàn Oyènúsì jẹ́ apànìyàn tí ó jẹ́ ògbólógbò, ó dẹ̀ tún jẹ́ olè, ọ̀gárá ọlọ́ṣà. Oyènúsì nínú ìtàn Nàìjíríà, àgàgà nípínlẹ̀ Èkó, gbogbo àwọn ọlọ́pàá ló máa ń bẹ̀rù ẹ̀ nítorí agbára tó ní tó fi ń jalè. Ṣùgbọ́n nígbà tí ọwọ́ pálábá ẹ̀ máa ségi, bábíṣì ń bẹ̀ yẹn, òun lọ so mọ́ọ̀gì tí wọ́n yìn ní firing squad. Gbogbo èrò ló péjọ báyìí nígbà tí wọ́n máa pa Oyènúsì. Àwọn èèyàn sọ ìtàn ní ọmọ òsì ń bẹ̀ ọ́, wọ́n ní nígbà tó fẹ́ pa ó ní kọ́ ní sùúrù, kọ́ fún òun ní ìṣẹ́jú kan. Ó pe ìyá ẹ̀ pé mọ́mì ẹ̀ wá, ìyá ẹ̀ wá súnmọ́. Ó ní mọ́mì, nígbà tí mò ń gbé ilé wa tí mò ń gbé tọ̀hún wa, kí ló dé tẹ́ ẹ̀ bá mi wí, tẹ́ ẹ̀ sọ caution mi pé stop ṣe bẹ́ẹ̀, fílẹ̀, má jalè, ẹ̀ ń gbà sọ́wọ́, ẹ fi ń ṣe ara rin dín. Nígbà tó wá ní òkè ìyá ẹgbẹ́ tí wá kí n kọ sọ̀rọ̀ ṣókí sí yín létí, bí a ṣe gbé tí wá bó ṣe fe eyín já etí ìyá kúrò nìyẹn. Ìyẹn ni pé ara punishment tí ẹ kí yàn jẹ, tó bá jẹ́ wípé ìyá yẹn ti caution yẹn, ọmọ yẹn kò bá má kú irúkú oró bẹ́ẹ̀. So ẹnikẹ́ni tó bá ń jìyà, Bíbélì ni a ò gbọ́dọ̀ gbọ́ wípé a jìyà gẹ́gẹ́ bí
olè. Ó ní ẹ má ṣe jìyà bí olùṣe búburú tàbí bí ẹni tí ń tojú bọ ọ̀rọ̀ ẹlòmíràn. Tójúbọlé ẹran núsù. Bíbélì ní ká má tojú bọ ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ìyẹn ni pé a ò gbọ́dọ̀ jẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn. Ìyẹn ni pé ẹni tó ń tojú bọlé á gbọ́ ọ̀rọ̀ tàmẹ̀dù, á lọ rò fún lágbájá, á mú ọ̀rọ̀ lágbájá á lọ rò fún làkàṣègbè. Ọlọ́run fẹ́ kí a ṣe kíni, kí a kóra wa ní ìjánu, kí a má jẹ́ irú èèyàn bẹ́ẹ̀, torí ẹ̀tẹ́ ló máa ń fa ìtìjú láwùjọ. Nítorí nígbà tí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá jẹyọ síta, ó máa ń fa disgrace fún irú àwọn tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí a bá jìyà bí Kristẹni, ẹ má ṣe jẹ́ ká tijú, ṣùgbọ́n kí a yan Ọlọ́run lógo fún irú àǹfààní báyìí. Ìyẹn ni pé ẹnikẹ́ni tó bá jìyà fún rere tó ń ṣe, kó má kà sí ohun ìtìjú, ṣùgbọ́n kí ó kà sí ohun ìyìn Ọlọ́run lógo. Ó ní báyìí, nítorí tí ìgbà náà dé tí ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láti ilé Ọlọ́run wá. Ṣùgbọ́n bí ìdájọ́ bá tètè ti ọ̀dọ̀ wa bẹ̀rẹ̀, òpin àwọn tí kò gba ìyìnrere Ọlọ́run gbọ́ yóò àti rí. Bí ó bá ṣe pé agbára káká ni a fi gba olódodo là, níbo ni aláìwà bí Ọlọ́run òun ẹlẹ́ṣẹ̀ yóò gbé yọjú sí? Nítorí náà, ẹ jẹ́ kí àwọn tí ń jìyà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run kí ó fi ọkàn wọn lé Ọlọ́run lọ́wọ́ pẹ̀lú ní rere ṣíṣe, gẹ́gẹ́ bí ẹni pé fún ẹlẹ́dàá olóòótọ́. Kí Olúwa kí ó fi ìbùkún sí kíkà, gbígbọ́ àti ṣíṣe ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, a dúpẹ́ fún àǹfààní tí a ní láti jẹ́ àwọn olùgbọ́ àti olùgbà àti olùṣe ọ̀rọ̀ yín. Ọ̀rọ̀ yín ní òwúrọ̀ yìí ó sọ fún wa ní ọ̀nà tí a lè gbà ní ìfaradà nínú ìpọ́njú àti ìjìyà. Olúwa, ẹ ṣàánú fún wa, ẹ kọ́ àmọ̀ṣe, nítorí ayé tí a ń gbé yìí, ayé afẹ́ àti ayé ohun tó ń dán ohun ni. Ṣùgbọ́n ẹ kọ́ wa Olúwa láti kóra wa ní ìjánu, láti sá fún ìfẹ́ ayé. Olúwa, ẹ ràn wá lọ́wọ́ láti ní ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ ọmọnìkejì, láti sá fún ẹ̀ṣẹ̀. Olúwa, ẹ kọ́ àmọ̀ṣe nínú ìpọ́njú, láti má ro ra wa pin, ṣùgbọ́n láti túbọ̀ máa yan Ọlọ́run lógo, gẹ́gẹ́ bí Jóòbù, títí di ìgbà tí ẹ̀yin Ọlọ́run yóò dá gbogbo ìkólọ wa padà. Olúwa, ẹ gbà ọpẹ́ wa. Olúwa, gbàdúrà fún àwọn tí wọ́n ń jìyà ní orílẹ̀-èdè wa Nàìjíríà káàkiri, àwọn tí wọ́n ń jìyà lọ́wọ́ àwọn Boko Haram àtàwọn terrorists, àwọn tí wọ́n wà ní àhámọ́ àwọn ẹni búburú yìí, àwọn onígbàgbọ́ àti àwọn ọmọdé tí àwọn ẹni búburú yìí ti fi pamọ́ nítorí ìfẹ́ owó. Olúwa, gbàdúrà nípa agbára yín. Olúwa, ẹ tú wọn sílẹ̀. Olúwa, ẹ fi àánú ẹ fi tú wọn sílẹ̀ nínú àhámọ́ àwọn ẹni búburú yìí. Olúwa, gbàdúrà wípé gbogbo ohun tí àwọn ẹni búburú yìí gbẹ́kẹ̀lé, gbogbo agbára àti ogun àti àwọn ìbọn àti gbogbo ohun tí wọ́n fi ṣagbára, Olúwa, gbàdúrà wípé gbogbo àwọn ìgbẹ́kẹ̀lé wọn yóò wọ̀ mí. Ẹ ó dẹ̀ gba àwọn ọmọ wa àti àwọn ènìyàn wa tí ó wà nínú àhámọ́ yìí, ẹ ó gbà wọ́n kúrò nínú ìgbèkùn. Olúwa, ẹ gbọ́ ọpẹ́ wa. Olúwa, gbàdúrà nínú ọ̀sẹ̀ yìí pé ẹ ó túbọ̀ wà pẹ̀lú wa, ẹ ó túbọ̀ ṣe amọ̀nà wa, ẹ ó túbọ̀ máa pèsè fún wa. Ẹ ní ọba tí ó ti ń pèsè. Olúwa, ọba olóore olùpèsè, ẹ ó túbọ̀ máa pèsè fún wa. Ẹ ó dẹ̀ ràn wá lọ́wọ́ Olúwa láti rántí àwọn aláìní, láti fi ọwọ́ ìfẹ́ hàn sí àwọn aláìní baba, àwọn opó àti àwọn tí wọ́n ń jìṣẹ́, tí wọ́n ń jìyà káàkiri. Olúwa, gbàdúrà wípé ó pa wá mọ́ títí di ìjọba yín. Olúwa, gbàdúrà nítorí tí yín ni ìjọba àti ògo àti ọlá àti ìyìn, ní orúkọ Kristi ní a gbàdúrà. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ̀yin Olúwa lógo, ògo fún Olódùmarè.